mo ti gbọ́ sà. Mm. Òun kankan tí mo fẹ́ jẹ́ kí ẹ bá mi tàn mọ́lẹ̀ sí ni. Yes, sir. Mo fẹ́ yàwó 13 years ago. Yes, sir. Ó bímọ ọkùnrin 3 fún mi. Yes, sir. Àtìgbà tó dẹ̀ ti bímọ yẹn, èmi àti ẹ̀kan láti jà ní gbogbo world 13 years yẹn. That's it. Gẹ́gẹ́ bí àkọ́bí tó dẹ̀ kọ́kọ́ bí fún mi nìyẹn. Aṣáàjàjà yẹn fún ọdún kan. Mo padà lọ gbá mọ́ mi padà. Ó bẹ̀ mí. Mo lọ bá ọ̀hún òbí ẹ̀ ká mo tọrọ ẹ̀ padà. A ṣègbéyàwó ní gbogbo ààrẹ náà. A ṣègbéyàwó ayégbọ̀nrún náà. After ìgbà tí iṣẹ́ wá gbé mi kúrò ní ìlú tí mo wà tẹ́lẹ̀ tẹ́mi àtẹ̀jọ́ ń gbé lẹ́kọ̀ọ́, iṣẹ́ gbé mi lọ sí ìlú mi. Ó wá bá mi lé olóhùn fẹ́ wá ọdún mi. Ó dẹ̀ wá àgbà tó dẹ̀ wá yẹn, ó sọ pé òun ò lọ mọ́. Mo ń láti rẹ́ǹtì ilé gidi tó máa dùn tó fún èmi àtọwọ́ ọmọ. Ìgbà láti jọ ń ṣe àtijọ́ ń pa àtijọ́ ń pín. Owó tí ó sálárì tọ́lẹ̀ sọ fún wáńgà yẹn kò tó ojúkọ́ bíi 43,000 lọ́gbà yẹn. Mo wá ní that was 2021 tó sọ́dọ̀ mi ọlọ́run ṣe àárín àlọ́ rẹ̀ abẹ̀rẹ̀ tí kọ́lé. Ọ̀rẹ́ tí mi kò ní ṣe lọ́wọ́ kò ní kankan kódà wọ́n fẹ́ẹ̀ máa jókòó báyìí jẹ́ ń ṣí ṣọ́ọ̀bù fún ẹ̀. Mo wá ṣí ṣọ́ọ̀bù fún 30 kilometers. Gbogbo kìíní yẹn ṣáà ọlọ́run ṣáà ń gbọ́wọ́ ìsókè owó yẹn ń dé. Owó yẹn ṣe ń dé mo rí pé ẹni tó jẹ́ gbà bí fún aago méjì tẹ́lẹ̀ ó máa wálé dẹni tó ń dé nítorí aago 9. Tó bá ti wá sọ̀rọ̀ yẹn tó bá ti ṣèkọ́ tó ti ń ká mi lára màá pọ̀ wọn bí ẹ̀ máa pè yá ẹ̀ wípé nǹkan báyìí lọ́mọ yín ṣe ìyá máa ní kinní kan wọn ẹ̀yìn ẹ̀ lọ́mọ máa gbè sí. Débi pé ìgbà tó wá yá tí mo ò lè gbá mọ́ mo wá kọ̀rọ̀ àti ṣàkárà yìí pé wàhálà ìpapà ti kó tí ń sùn mi. Èyí gbogbo ìrìn tó ń rìn tẹ́lẹ̀ tó kì í rìn tẹ́lẹ̀ ó kí ń rìn èèyàn báyìí mo ti ń pa pẹ̀lú rẹ̀. Tó bá ti mú pé kí n lè fara mọ́ mi mo fẹ́ kó kẹ́rù ẹ̀kọ́ padà sọ ní ibi àwọn àwọ̀kọ́ ẹ̀kọ́ wà ní. Ó sọ pé òun níbi lọ gbogbo aṣáà wọ́n tẹ̀sẹ̀ fún wa. After 1 month mo lọ bí iṣẹ́ pé kí n dé láti ibi iṣẹ́ mo rí tó ti kó gbogbo èrò ti kúrò nílé. Ó kọ́ àwọn ọmọ yẹn kúlẹ̀ fún mi. Ìgbà tó kọ́ àwọn ọmọ mẹ́ta yẹn lẹ̀ fún mi. Ó di bí oṣù 8 lèmi àtàwọn ọmọ yẹn la fi ń kó. Mo dẹ̀ gbọ́dọ̀ resume iṣẹ́ ní 6 o'clock máa close ní 6 ní ìrọ̀lẹ́. Ìgbà tí mo rí gbàgbára mi ò ká mo ní kó wá kọ́ àwọn ọmọ pé màá máa fún wọn lówó oúnjẹ. Ó wá gbọ́n pé federal government increase owó ó wá lọ sí human rights. Ó gbé mi lọ human rights. At the end of the day nígbà tá a dọ̀hùn mo wí ní kéèsì yẹn bọ̀. Mo ṣàǹṣe ẹ̀tọ́ mi lórí àwọn ọmọ yẹn. Náà kò lè tọ́jú àwọn ọmọ yẹn mọ́ sí. Ó wá kọ́ àwọn ọmọ yẹn lọ sọ́dọ̀ ìyá ẹ̀. Ọ̀dọ̀ ìyá ló kọ́ ọmọ lọ́sìn. Òun gbé nílùú yìí. Skúlù tó wà náà fọ ọmọ yẹn sí. Skúlù olówó ńlá dé ní pé kò jẹ́ kí n lè ní àkójọ láti tọ́jú owó sínú àkáǹtì fúnra mi. Nítorí pé skúlù tó lọ kọ́ ọmọ yẹn sí olówó ńlá ni. Ṣé ń gbọ́dọ̀ ni? Ìyá yẹn máa sọ̀rọ̀ sí nígbà yẹn. Bọ̀ ní nítorí ìyá yẹn ti mọ̀ pé owó wà lọ́wọ́ mi pé òun máa ṣàdúrà fún mi láti máa kówó fún. Ìbá wa sọ fún pé èmi kọ́mọ sọ́dọ̀ yìí a ní àkì má dá sọ̀rọ̀ ọmọ òun. Ṣùgbọ́n ọmọ yìí náà ń ṣiṣẹ́ ẹjẹ́ àjọ pé owó yẹn kájọ máa pín san. Ìyá máa ní kò ṣiṣẹ́ ìyá máa fi máa parọ́ fún mi pé òkòkú ló kúrè ó ṣe ń padà bọ̀ sọ́dọ̀ mi mo dẹ̀ ti fẹ́ yàwó mi. Ìyá yẹn dẹ̀ kéré ó dẹ̀ sì máa ń kíkọ́ máa ṣe máa tẹnu mọ́rọ̀ yìí kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ gbà níta. Kí ni èjì yín sà? 45. Kí ni èjì ìyàwó yín? 36. Ok. Ìmọ̀ràn tẹ́ fẹ́ ṣe ni pé ẹni ìyá ìyàwó yín máa ń sọ ọ̀rọ̀ kan wípé òkòkú lòkúrè pé ìyàwó yín ṣe ń padà bọ̀ wá sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin dẹ̀tì ní ẹ ti rì márìn tí yín. Bẹ́ẹ̀ni. Ṣé ètò ẹ fẹ́ gbàmọ̀ràn lórí ẹ̀ nìyẹn? Mo fẹ́ gbàmọ̀ràn lórí ẹ̀ nìkan. Ẹ má bínú sá o. Ẹ má bínú torí Ọlọ́run. Ẹ má bínú. Mi ì bínú. Kí ló fa ìbéèrè yín pẹ̀lú gbólóhùn tí ìyá ìyàwó yín sọ yẹn? Kí ló fa ìbéèrè lórí gbólóhùn tó ń sọ yẹn? Ṣé ó nítumọ̀ sí yín tó bẹ́ẹ̀ gẹ́ ni abẹ fẹ́ mọ̀ túmọ̀ ẹ̀? Mo fẹ́ mọ̀ ìtumọ̀ ẹ̀ àkọ́kọ́.
wípé ó ń fi padà bọ̀ kò síbi tó lọ́kùnrin ti sọ fún pé tó bá ti mọ́kùnrin ní wa sílé fóònù wọn ní tẹ́wọ́ gbà yàtọ̀ sí mi. ṣùgbọ́n ní tí mo dẹ̀ ń sọ̀rọ̀ yìí mo mọ àwọn èèyàn mẹ́rin tó jẹ́ pé látara mi wọ́n ti fẹ́ra rí wọ́n dẹ̀ ti jákulẹ̀. wọ́n wá wá pé kó wá padà wá sọ́dọ̀ mi. èmi wà wọ́n pé wọ́n ṣe ń tẹnumọ́ bọ́ yẹn tẹnumọ́ yìí ìjẹ́ ó lè ṣe bí tọ́jú ìdí lọ kóòtù kí ni mo lè ṣe lé lórí. ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà, ṣé bẹ́ẹ̀ ti rì má rì sà? mo fi ń ṣírò ara mi ni o. mo ti rì má rì o. mo ti rì má ìyá rì. ìyàwó kan wá ń sọ fún yín wípé òkú òkúrè òkúrè yóò sì padà wá sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ló sì padà bọ̀. ẹ̀dùn náà ọ̀rọ̀ yẹn lẹ wá ń rírò ń ti yín sà. òun ni mo wá ń rírò mo wá ń rò pé ṣé torí àwọn ọmọ tó wà lọ́dún ẹ farabalẹ̀ ṣé ẹ̀yin fẹ́ fẹ́ padà ní sà? èmi ò fẹ́ padà o. kí wàá ló ṣẹlẹ̀ bàbá mi Doyin yẹn. gbogbo ìgbà tí mo bá ti lọ sọ́dọ̀ wọn ọmọ yẹn tí n bá ti lọ yẹ̀ wọ́n wò bíyà mo lọ wo skulu wọn bóyá ń tọ́jú wọn sí ìyá yẹn ṣe máa tẹnu mọ́rọ̀ yìí máa ní mo ti rì má rì ṣé tó bá wà lọ́dọ̀ mi tẹ́lẹ̀ tí n bá fẹ́ yàwó mi lè ṣe kíní kan mo ní mi ò lè fẹ́ lómi. alàgbà ẹ mọ̀ bọ́ nǹkan kàdé yín sà, ṣámọ́bìnrin wa bá yín nù lé ní sà. ṣé n tó bá wu ẹ lẹ́nu kọ́ ló lè fẹ́nu ẹ̀ sọ ní sà. kẹ́nìkan wá mo fira yín sípò mí sìn kẹ́nìkan wá sọ yìí pé Babátúndé Balógun òkòkú lòkúrẹ́ o yóò sì padà sọ́dọ̀. sẹ́yìn fẹ́ gbà padà ní sà. èmi ò gbà padà. kí wá ló ṣẹlẹ̀ ńgbà yẹn bàbá mi. ìtò wùyá ni ìyá ń sọ ẹ farabalẹ̀. nǹkan tẹ́mi fẹ́ lọ́wọ́ yín ni wípé ṣé lóyá torí wọ́n sì ń rí mi lọ́hùn tí wọ́n bá rí mi tí mo kàn tẹ̀lé owó ṣé ìyẹn nǹkan tí mo fẹ́ ní tí mo fẹ́ mọ̀ nìyẹn. ṣé bọ́kùnrin lẹ́yìn sá ṣé èyí ló mọ̀ wà àwọn ọmọ yín ni wọ́n rí yín wọ́n rí yín tó bá wùyà kó fẹnu ara ẹ̀ sọ náà. mo ti gbẹ́rọ̀ yín. ní tó bá wùyà kó fẹnu ara ẹ̀ sọ ṣẹ́nu ìyá yẹn kò ká ọmọ ẹ̀ ní kó tó di pọ́ ọmọ ẹ̀ kúrò nulẹ̀ ó ti kúrò ó ti bá tiẹ̀ lọ nìyẹn tẹ́yìn ò bá níyàwó fẹ́ ṣé ìyá ó so yín mọ́lẹ̀ pé kẹ́ ẹ nífẹ̀ẹ́ ni tí ẹ bá dẹ̀ fẹ́ máa lọ sí ọ̀dọ̀ wọn ẹ máa lọ sí skul tí àwọn ọmọ yẹn bá lọ lọ́ máa wò wọ́n bẹ̀. tó ti yẹ yín sà ṣé ẹ rẹ́yìn gan ẹgbọ́n kankan tó fẹ́ sọ fún yín ṣé ẹ rẹ́yìn gan ẹ má bínú àgbàlagbà ní age 45 ṣùgbọ́n ẹ̀ ń ṣe bí ọmọdé díẹ̀ ẹ má bínú sà ìdílé lè ẹ ní kàdánwò láyé o. àmín. ẹ jẹ́ ìfẹ̀mí dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ yín ẹ ní kàdánwò láyé o ẹ ní kàdánwò láyé o. àmín. mo dẹ̀ fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan Áfíríkà làwà ìjọ torí Ọlọ́run Áfíríkà tá a dẹ̀ wà yìí ó kẹnu gan o ẹ ti rì márì o ayé ò ní fàdánwò kàn yín o. ìwọ̀nba ni kẹ́ ẹ máa ṣe gọlọtọ̀ bí wàá ṣe kú tẹ̀ nìyẹn lọ sí ilé ìyá ìyàwó yín yẹn mọ́ mà sà. kò yẹ kí ẹ jẹ́ kí ọmọ mọ̀ ṣe pa bí Ọlọ́run ṣe ń ṣàánú yín nínú ayé sí lọ́wọ́lọ́wọ́ sà. torí ibi tí ìyàwó yín tẹ́lẹ̀ yẹn wà ẹ mọrú ìgbésí ayé tó ń gbé ń bẹ̀ bó ráyé lò bí ò ráyé lò bó báyé pé báyé ò pé ẹ mọ̀. tí ayé ò bá dẹ̀ pé níbi tó bá wà tí ìyá ìyàwó dẹ̀ rí pé ń wá bẹ́ yẹn pef tẹ lò lẹ́ni ìgbẹ́ tún lọ lẹ́yìn ìgbà míì pef tẹ tún lò tún yàtọ̀ aṣọ yẹn tún yàtọ̀ díẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ o ìkàlẹ̀ èèyàn nìkan o. tẹ́ bá fẹ́ rí àwọn ọmọ yín ẹ lọ sí skul wọn kẹ́ lọ rí wọn bẹ̀. kí lẹ̀ lọ sí lọ́dọ̀ ìyá ìyàwó. ẹ ṣàánú obìnrin tó wà nù ilé sà o ẹ ṣàánú ẹ o ẹ ṣàánú ẹ o ẹ ṣàánú obìnrin tó wà nù ilé o ọ̀rọ̀ ìjìnlẹ̀ mo sọ yẹn ó dẹ̀ ti yàn bàbá àti màmá tó ń gbọ́ mi nílé o. ẹ ṣe gbọ́dọ̀ inú mi wá dùn báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ gbé àjàgà kúrò lọ́kàn mi inú mi dùn gbogbo. ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ lọ wò wọ́n ní skul òkòkú lòkúrè kọ òkòkú lòkúrè ni ẹ lọ sọ ẹ mójútó ṣe yẹn tọ́jú àwọn ọmọ yín jàre. ẹ ṣe gan sa ẹ ṣe gan yes sir.